wọ́n ní kẹ́ ẹ gbéná wá kẹ́ ẹ gbátùpà wá wàá ti máa gbọ́ ó pọ̀ létí wọ́n ní kẹ́ ẹ yọ súgbẹ̀ngbẹ̀ lẹ́sẹ̀ kẹ́ ẹ lè gbẹ́sẹ̀ kẹ́ ẹ lè rìn nígboro wọ́n ní kẹ́ ẹ rẹ́rìn kẹ́ ẹ má lè júpa ká lè dìjọ lọ sílé ọlọ́jọ́ bíi tòní nítorí every 10th of January ní ọjọ́ bíi arẹwà obìnrin Sharon ẹlẹ́yinjú ẹ̀gẹ́ èyí fún jòwó èyí mẹ́nugún adọ́gbadélẹ̀ láàrin obìnrin ẹni tọkùnrin kò lọ́nà tán níbẹ̀lẹ̀ yóò jáyẹni àtìjálè ẹni arẹwà obìnrin Fọláṣadé Dámilọ́lá Àjọkẹ́ Adé Sharon aláṣà àtolùdarí iléeṣẹ́ Sharon Hair Beauty World mo kí ọ kú oríire ọdún òní mo ní kí n súré tètè lọ sílé yín ní Iléṣà ìwọ lọmọ àràpàtẹ jọ̀wọ́ ọjọ́ kan tó sí gbọ̀nsẹ̀ èyí sọmọ ẹlòmíì kó wá jọ̀wọ́ ọ̀sán gangan ìwọ lọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ìwọ lọmọ olóbì kan òwọ́wọ́ tiriwọ́ ìwọ lọmọ olóbì kan òwọ́wọ́ tiriwọ́ òbí tó fẹ́ tẹni àwọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ tẹni àwọ̀ sínú igbó ẹranko burúkú àárò ń mú jẹ ìwọ ni Ìjẹ̀ṣà òṣèré ọmọ alápòpò bìsí Ìjẹ̀ṣà òrí bí ìṣáná ilé lẹ́rú ọwá ti ń múná roko ìwọ lọmọ láṣẹ wọ́ ọmọ agbódòporo ní mo yin mo kú ọkọ ọdún òní mo ní wàá ṣe tẹ̀mí mo kí ọkọ orí kádùn nítorí bọ́dún bá ti dé ọlọ́dún amọ̀dún ẹ̀ lọ́dún òsọdún ọdún yìí wàá ṣe tẹ̀mí nínú ìlera pípé nínú owó nínú ọlá nínú ìgbéga láṣẹ Èdùmàrè nítorí pé bójúmọ́ bá ti mọ́ pèrègùn àmáwọ̀ títù wálé ayé lọ́jọ́kọ́jọ́ gẹ̀rúgẹ̀rú là ń béwé kúkú dùkú lóko ogbó àgbúrá kò ní táhùn adàgbàrá kò ní tìgbín wàá gbó wàá tọ́ láṣẹ Elédùmarè ọba Olúwakáyọ̀dé Adélọlá Gold ló ní kí n kí ọkú ọdún òní ó ní wàá ṣe púpọ̀ rẹ̀ láyé láṣẹ Èdùmàrè.